Adébáyọ̀ kú ọdún o. Ọmọ Òrùbúlóyè kú ọdún. Àṣeyí ṣàmọ́dún o lágbára Ọlọ́run ọba. Ọmọ Òrùbúlóyè kú ọdún. Àpáta dé, àpáta pàrẹwì dé. Ọmọọba ní ìránṣẹ́ Ọlọ́run alààyè sí ní pẹ̀lú. Pastor Samuel Prince Adébáyọ̀, ìwọ ni ọlọ́jọ́ òbí tòní. Ọmọ Òrùbúlóyè ó kú ọdún o. 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ̀ mi ọdún kan. Olówó orí mo dúpẹ́. Ó kú ọdún nínú ìgbéyàwó, ó ti kú òní bíntín. Ó kú oríire, ó ṣègbéyàwó, ó tún jèrè ìgbéyàwó. Ìwọ ni bàbá Prince and Princess, bàbá Prince Adéyẹmí, bàbá Princess Esther. Àwọn ọmọ rẹ̀ ń kọ́ ṣé wọ́n bẹ lálàáfíà ara. Àwọn àbúrò rẹ̀ ni wọ́n ní kí n wá máa kí ọ. Ọláyínká Bọ́láńlé pẹ̀lú Abíọ́dún, wọ́n ní ó kú ọdún o. Wọ́n ní kí n máa kí ọ lórí ìkílé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ Àrè Èkìtì, ọmọ ọba nìwọ tún jẹ́. Ìwọ lọmọ ọwọ́ ọmọ ẹkùn, ọmọ ọwọ́ ọmọ ẹkùn láàfin. Ọmọ alákẹ̀kẹ̀ amẹja gbọrọgbọrọ, ọmọ oníṣù àrókùròfẹ́, ọmọ amúkakara má ṣíṣọ lẹ́bi àjáwá. Òyì àjáwá ń fẹ́ múrìnmúrìn lúlé. Ọmọ kàtúndátúndá kàtúbọ̀bọ̀ délẹ̀. Ọmọ amú màálù sọdún gbàgbọ́. Okú ọdún okú ìyèdún. Àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe. Ìwọ máa pẹ́ láyé, ojú rẹ ò sì ní rí bí. Lágbára lọ́wọ́ Olúwa ọba, ò ní fojú sunkún aya, ò ní fojú sunkún ọmọ, ò ní fàìsàn lùgbà. Happy birthday to you, sir, and we all wish you long life and prosperity. Àpáta pàrẹwì lèmi jẹ́. Tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi, ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081 69 60 2775. Mo gbéra pa ó di ibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.